فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ìbéèrè tó béèrè pé òun gbọ́ pé kíkà Al-Qur'an jíjíde fún Al-Qur'an bídà wọn ní kí ẹbí sọ lórí ẹni tí ṣe yà sọ. àwọn olùmọ̀ tó ṣíwájú torí pé táwọn fi ń ọ̀rọ̀ ṣẹ̀ríà àtẹ́jẹ́ pé àwọn kan máa sọ̀rọ̀ láti pẹ̀lú ẹ̀hún orí ara èèyàn rárá èèyàn ó sọnù yóò sì sọ èèyàn nù. Ọlọ́run sọ pé àwọn tọ́tẹ́ bí ẹ̀họ́ akọni kọ̀dọ́lù min qabl ọ̀dọ́lù kathiran ọ̀dọ́lù an sawa'i sabil. so ẹ má tẹ̀lé àwọn èèyàn tó yẹ pé wọ́n ti sọnù síwájú wọ́n sì sọ àwọn èèyàn nù wọ́n sì fojú àwọn tọ́lẹ̀ tí ń jẹ́ ojú ọ̀nà Islam àti ojú ọ̀nà tí pèsè bídíà àti ojú ọ̀nà tí pèsè tí ò sí àṣetò ń bẹ tí ò sí àṣejù ń bẹ. So that obìnrin tó fẹ́ sọ̀rọ̀ nínú ẹ̀sìn yìí ó yẹ kó ní sálàf kó láṣíwájú níbi ọ̀rọ̀ tó fẹ́ sọ. ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣẹ̀dá kìí sọ̀rọ̀ bí ìgbà tẹ́ pé yẹn kan ń kàwé ọkàn ta English àbí nǹkan newspaper àbí kan sìgára tí a máa ń kọ́ ni Ànábì sallallahu alaihi wasallam ó fi Quran ó kọ́ àwọn sàhábẹ́ ní Quran so àdìsẹ́ ó fi kọ́ wọn bẹ́ẹ̀ ni àwọn náà bẹ̀rẹ̀ ni wọ́n fi kọ́ àwọn tó bá wọn lọ́gbà tí wọ́n kàn tàbí òun tàbí òun fi kọ́ àwọn tàbí òun tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ títí dọ́jú èní bí wọ́n ṣe ń kọ́ ọmọ ṣẹ̀ríà nù kọ́dà èdè lárúbáwá gan bí wọ́n ṣe ń kọ́ nù ẹni tó bá kàn náà máa wo ní tí wọ́n máa kọ́ yóò sọ̀rọ̀ ẹ̀nu yóò sọ̀rọ̀ ẹ̀nu so yìí tí yóò sì ṣe àṣìgbọ́ púpọ̀ tí ó lè pọ́n gbọ́n kan yé ni so that alimam sahabi tí sahabi náà Ibn Mas'ud sọ àti gẹ́gẹ́ náà nìkan àti àwọn sahaba mi wọ́n ní Ànábì máa ń kọ́ àwọn ní àyà mẹ́wàá àwọn ẹgbà àwọn ẹ̀ta àyà mẹ́wàá títí tó jẹ́ pé àwọn fi máa dájọ́ rẹ̀ àwọn sì fi lò àwọn fi ṣẹ̀ṣẹ̀ àwọn tó wá dàbí bá ti parí Kùránì lọ́dọ̀ Ànábì sọ̀rọ̀ so that kéré ọ̀rọ̀ ọdún ẹ̀rí kejì pé àmọ́ àfi máa jọ ìwé táwọn àgbélẹ̀rọ òfin táwọn èèyàn kan ṣe lásán tẹ́ pé lákàyàn ò débì kan so òfin Ọlọ́run tẹ́ pé ọba tó ní mọ̀ pa ọdún kan ni ẹ̀sìn ẹ̀sìn yìí so that ní kúrú ṣá so ìyẹn lọ́jọ́ kí Al-Imam Malik Al-Imam Ahmad sọ rahimahullah ó ní sọ́ra jìnnà sí pé kọ́ sọ̀rọ̀ níbi èyíkéyìí masala tẹ́ pé laysa laka salaf tó láṣíwájú ń bẹ́ẹ̀ náà sàhábà àbí náà ẹni tá máa ń pè sálàf náà àwọn tó ń pè sálàf so kìí ṣe máa nà lọ́gá bí wọ́n mí bẹ́ẹ̀ so nínú ọ̀nà ìsìláhù ìyẹn ni pé àwọn sàhábà àtàwọn tí tàbí òun tó bá àwọn sàhábà lòdà àti àwọn tó bá àwọn sàhábà lòdà tí wọ́n pè ń tàbí ó tàbí ẹ̀ àwọn ẹ̀tàn náà bì sí jẹ́rìí pé àwọn dájú nínú àwọn jọ so ṣàhádà látọ̀dọ̀ náà bì náà àti tó bá sọ pé àwọn náà bì tún kò sọ tí ó dá ọmọ kò ṣọ wọn bẹ́ẹ̀ so àwọn yẹn ní ń pè sálàf ẹni tí bá ń tí wọ́n ìṣesí rẹ̀ ń jọ tí wọ́n lọ́rọ̀ níṣẹ́ ní obì wọ́n ń pè sálàfì kìí ṣe gbọ́dọ̀ táwọn àtún sọ di wàhálà fáwọn kan àbí tátù máa fi bú àwọn èèyàn tó wọ́n ṣe bẹ̀ wọ́n kálukú tó ẹ̀kọ́ jẹ́ sálàfì ni ọ̀nàkọ́ máa jẹ lẹ́nu kó yẹ pé ọ̀rọ̀ rẹ̀ ìwà rẹ̀ ìṣesí rẹ̀ kó ṣe déédéé àwọn èèyàn aṣíwájú tọ́nà ròyìn tọ́nà náà yọnu sí wọn. so ní okuru so irú ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ nípa al-musabaqa tọ́jẹ́ ti Quran ni o so látara náà tọ́jẹ́ ti ìmọ̀ fíkà tọ́jẹ́ ti hadith so wọ́n ti Quran pẹ́pọ́ náà lọ́wọ́ gbajúmọ̀ jù àwọn onímọ̀ ọ̀rọ̀ méjì wọn sọ́bẹ̀ àwọn kan sọ pọ̀tọ̀ àwọn kan ní kòtọ̀ so àwọn kan ní kòtọ̀ so àwọn tí wọ́n sọ pé kòtọ̀ wọn ní so kò bá mu ká máa ṣèdíje lórí nǹkan tí ó yàtọ̀ sí ti hadith rí so hadith sọ pé ń tẹ́lẹ̀ ṣèdíje lé lórí ẹ̀rẹ̀gbẹ̀ ó ń bẹ̀ lórí jíjẹ pé nǹkan mẹ́ta náà ká máa ṣèdíje lórí pé ta ló lè máa kan ogún ta ló lè máa kan ogún lójú bí ọfà ni o ìdá ni o àdá ni o ọ̀bẹ ni o àti tó bá ní ìtumọ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ bí ìbọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ so tó ọ̀rẹ́ tọ́ tó lè ṣe gbèsóyè so àti gẹ́gẹ́ náà ni akóf tó lè fi ẹ̀sìn sáré sóyè tó lè fẹsìn gbà tó lè ṣe gbèsò lọ́wọ́ tó tún wọnú ẹ̀ ń sìn tá lè fi ṣe tá lè ṣe ìhàpọ̀ ẹ̀ mọ́ tá lè fi jọ́ bí mútọ̀ kàkàbẹ́ yẹn plane kàkàbẹ́ yẹn sóyè pé tá ló lè fi sáré débi láti bí débi àwọn tó so tá ló lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mọ̀ náà pé so ìkẹta òun náà ni bẹ́ẹ̀ rànkúnmí sódà pé inú hafir inú ضوابط الحوافر òun ní ẹ̀sìn ضوابط الخوف náà ní rànkúnmí sódà ìjọba pé ìdájọ́ kan náà ní bẹ fún pé àǹfààní tí ń bẹ fún rànkúnmí iná ní bẹ sọ ọkàn níbi tó ń kálukú tó ń wúlò lọ́tọ̀ọ̀tọ̀ ni so bí
machine ṣe wúlò bẹ́ẹ̀ ni mọ́tò wúlò kankan náà jọ ń ṣe so ṣùgbọ́n wọ́n tún ní àwọn kankan tí a jọ sí lọ́tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú kan yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní plane gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní plane ship sosoye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn àwọn kan mẹ́ta yìí tó sì fa ni pé wọ́n ní maksud sharia bẹ́ẹ̀ maksud sharia bẹ́ẹ̀ tó jẹ́ pé tí sharia bí ṣe kọ́ bẹ́ẹ̀ pé torí pé ní ń kọ́ àníbí wọ́n ṣe jihad ń sì ń jẹ́ ká ní bá sì jagun sórí ọ̀tọ̀ lọ́wọ́ ọba lórí ẹ̀sìn ọlọ́wọ́ ọba yìí táfi nẹ́ẹ̀mí wọn wọ dúkìá wa sòsò lórí ẹ̀ so ìyẹn wọ́n ní ọ̀dọ́dọ̀ nọ́ọ̀sì kò kí ń wọ̀ mo fẹ́ dá ẹ̀mí ẹ̀mí sọ pé mo fẹ́ kékeré ní ọjọ́ tèmi nípa tá ayé tí máa ń sọ kò lè wọ́ọ̀rùn kaba torí pé wọ́n kálukú fẹ́ tara ẹ̀ fún tọ́lọ́wọ́ ọba yẹn so wàsílà tí ó fi àwọn kí wọ́n fi sàkàtà láti ṣe tàbí ẹ̀rọ tọ́lọ́wọ́ ọba iná làwọn kan wọ̀nyí ó sì wá sọ pé ẹ̀kọ́ dáadáa ó sì wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn so ó sì wá ní pẹ̀lú uslub al-hasr so yí pé la sabaqa illa fi nasl al-khufin aw hafir so látara bẹ́ẹ̀ ṣe hàn pé nínú nahu láàyẹn la nafi al-jins wọn pé nínú usul fiqh la nafi al-jins sariha fi al-umum ìyẹn ni pé يعني كوسين كمين تمارة سوي so that إلا في so لا يعني بي تبادل بي لا نافع الجنس خبره موسى من حديثه ما تما سوي لا سبق جائز أبي مباح أبي مشروع سوي وجاز في وشاء في ذا الباب إسقاط الخبر إذا مراد مع سقوطه ظهر جاب الإمام ابن الكسبي أقول قدامي طبعا جاء خبر لا من قاره ونقول ما جاء نقالات ما إنسان بدلوا قسمة لابسو بيز لابسو بحديثه نعم so that bàtà pé ọ́nì bàtà pé tùmọ̀ rẹ̀ ni nítorí pé tó bá ti yàtọ̀ sí yẹn a lè ṣe mùsábà kọ́ọ̀lù lórí so yẹ àtúnwá wọ pé màfúùmù yẹn irú màfúùmù yẹn màfúùmù al-hasr wọn pè ní usul bàánù balaga sorry al-usul fiqh مفهوم الحصر دليل الخطاب وانقل مفهوم مخالفة وانقل دليل الخطاب وانقل تنبيه الخطاب so that نوع يعني وانقل مفهوم الحصر بي يعني بي كذا جون كمتا يلا so that بتبعد نجاجو كمتا ترى سي كياس اللي لا في تافي جو so يبي روان كتادا كولك so أنت تابع كتر أنا بتوع هو اسم مسابقة لوري أو قرآن لوري فقه لوري إما حديثني so that ẹgbẹ́ حضور نفسي ما هو gẹ́gẹ́ ṣe wílẹ̀ kan ẹ̀yìn ṣe wílẹ̀ ẹ̀yìn náà ni pé ó tún lè fa ẹ̀yọ́ tó máa tàná fà pẹ̀lú class yóò jẹ́ kí ṣe ìkan tó tọ́ lọ́wọ́ bá kó yọ kúrò ọkàn rẹ̀ pé ẹlòmíín báyà tí ó fi hákùrá nù báyà pé wọ́n lè sọ pé báyà ó lè ṣe lákin láti fi hákùrá nù bàtà ó jẹ́ pé tó fi hákùrá nù ó lè má kó lẹ́mìí ẹ̀ pé bí wọ́n ṣe mùsábà kọ́ wọ́n ṣe mùsábà kọ́ tó wọ́n jẹ́lé tó wọ́n gbalé tó wọ́n gba mọ́tò tó wọ́n ṣe kíní sọ̀tọ̀ wọ́n lọ sí àtúntò so ládàá ní ó sì ní jù bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ làkọ́ṣọ́ àbẹ́ so ina ntana waje ya lojal qiyama na meta ina to ka Qur'an tana fon Qur'an ma to ma ka to se obe e to to ko ka to lo ba so ẹni oni ìyẹn ẹ̀kẹta oni ona ni pé ẹ̀kẹta ka ore ka nínú ire wọn ni pé yuma ó lè fa al-baghdha wa ash-shahna wa at-tadabur wa at-tabaghud so at-tahasud ima pagare ni ma sekitare ni ele kini ile bile sekitare ni ima binu are ni ìmá sí lára ẹni so ìmá ìjásepọ̀ mọ́ ó lè ṣe látara àrùkà báyìí torí pé ní gbogbo ẹni tí bá ń díje kò sí ọ̀rẹ́ mi rẹ̀ bá mọ́ ó lè má dúpẹ́ ẹni tí àwọn kan bá ti ń rí kà lọ́sí ọgbẹ́ ó ti ẹ̀kọ́sẹ̀ díẹ̀ sóye wọ́n bá ní ọmọ yìí ti ẹ̀ ń kọjá kò ti ẹ̀kọ́sẹ̀ astagfirullah kò ní fẹ́ dùn mọ́ lọ títí àfẹ́ ní àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n sì kéré sóye so bí ó sì kọ́sẹ̀ dé náà mọ̀ wá mẹ́sẹ̀ lógún during the hand so bẹ́ẹ̀ mara wọn so bẹ́ẹ̀ náà ni tọ́ bẹ́ẹ̀ kan náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ mara wọn so yẹ ẹ̀ pé wọ́n gbẹ̀sẹ̀ lára àbí wọ́n gbẹ̀sẹ̀ lára wọn báwọn wọ́n gbẹ̀sẹ̀ lára wọn. wọ́n àti ẹ̀ máa fa kálukú gan-an àwọn kálukú tó tẹ́ pé ó ti máa pín tí ọmọ ẹ̀ tí tọmọ wọn bá jẹ tí wọn jẹ bẹ́ẹ̀ ni àbí kí ni wọn àwọn afáàtúmọ̀ tó máa ń jà sí jọ mi wọn náà kọ́ ṣàánú wa ń dà ní ọdún jọ mi so ká tó wá sọ pé omi tún wá ń lọ síbi tí ọ̀yọ́ kọ́ máa ṣe lára àwọn ní Quran bí idán tó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ idán sì rè haram ní pẹ̀lú palùpà àwọn onímọ̀ bọ́dẹ̀ ẹ̀pá àtúnrà àwọn onímọ̀ tó ti pé kúfùrù ní sóyé nítorí máa ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n pẹ́ wọn àti dá pé kí ẹnìkan kó ṣe mistake àbí kàn ṣe kíni àbí kàn ṣe kíni kò dáa kí wọ́n láǹfààní pé wọ́n ń dìde lórí Quran so nínú àwọn kan tí wọ́n sọ nínú kúkúrú
but àwọn tó sọ pé tọ́ àwọn náà àwọn tó sọ pé ó gbọ́n àwọn kan wáyé àwọn náà sọ pé àwọn ní àwọn ṣe lẹ́tọ̀ọ́ pé bóyá kí wọ́n máa pẹ̀gàn kí wọ́n ṣe gbé ní táwọn gbélé lórí ni pé ọjọ́ tàṣídé àti haf ìṣe ńlá kin láti fi máa ha Quran láti fi máa hadith láti máa fi ha ìmà sóye kéde pé kìíní so wọ́n ní lóòótọ́ ti hadith tẹ̀wé yẹn òdodo ní ṣùgbọ́n àwọn máàna tó wà ń bẹ̀ máàna ẹ̀dà tó wà ń bẹ̀ ni pé ànábì bẹ́ẹ̀ ṣe ńlá kin pé kàn lọ sí jihad nínú kankan nínú nǹkan tó jẹ́ nǹkan gbòógì náà ní jihad ní Islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ha Quran ṣe kìíní náà bó ti so òun náà ní tó ṣe ní ẹ̀sìn kí wọ́n ha ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́kẹ́ wẹ̀ bẹ̀rẹ̀ so ó ní tó ṣe kékeré so that èèyàn náà kò fẹ́ jìnnà sí makasud sharia so látara bẹ́ẹ̀ so náà fi gbé kíní kalẹ̀ fún ìṣe ńlá kí lórí ẹ̀ so yìí sẹ́sìn pé àlẹ́ ẹ̀là tí wọ́n bá wo ẹ̀là tí wọ́n fi wo bí jihad yẹn pé tí wọ́n sọ pé jihad ni wọ́n kọ́sọ́dà náà bí kọ́sọ́dà wọ́n sọ pé ká máa sì díje lórí nǹkan mẹ́ta sallallahu alaihi wasallam ẹ̀là tí wọ́n bá wo ẹ̀là ìdí tó wà ń bẹ̀ ẹ̀là lọ́dọ̀ àwọn ní màánù usul fiqh àlẹ́ ẹ̀là tó àmì mutakhassis وقد تخصص وقد تعمم لأصلها لكنها لا تحرم إلا من صار máa ń fún dájọ́ asìlò ní àrùn jọ mi sísè máa ń sí ní khas jọ mi so látara bẹ́ẹ̀ so kábánikọ́ irú kábánikọ́ náà tọ́ kò sí tó bá níbẹ̀ so ní wọ́n fi wá sọ yí pé tí o bá ti sí odò nǹkan tí o ṣe ń bẹ̀ kò sí nǹkan tó bá níbẹ̀ wọ́n á mú ẹ̀rí kan tó wà nínú asa so pé Abubakar dalan nígbà tí wọ́n àtẹnìkan náà mùsùlùmí wọ́n jọ bẹ́ẹ̀ pé Rome wọn ní àwọn fruits níbi ogun tí wọ́n ń jà tọ́nà sọ fún wa ní short Rome يعني هذا بدنا شيء تمام ألف لا من غلبة الروم سوي tọ́nà sọ fún àwọn so ìgbà tí torí pé níta lóògùn ọkùnrin ṣe bẹ́ẹ̀ ni pé àwọn Rome ló súnmọ́ mùsùlùmí ju fruits lọ so wọ́n látara bẹ́ẹ̀ ọ̀tọ̀ ìyẹn kọ́lọ̀ tó sọ pé kí wọ́n tó ṣe tẹ́tẹ́ léèwọ̀ nínú so yìí wà wọ́n padà bá ìdájọ́ kùnú ọjọ́ ìpẹ́lẹ̀ ògùn lápadà máa bá lọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ọlọ́run tó kájà náà torí pé ọ̀rọ̀ tí ó ṣe kí lọ́dà yẹn ni ọ̀ká sọ yẹn ọlọ́run bá lọ tó ní. Mo sọ fún wa pé àwọn onímọ̀ pín sọ́nà méjì níbi ìdíje lórí Quran àbí ìdíje lórí èyíkéyìí ìmọ̀ nínú ìmọ̀ Islam so tó jẹ́ ọjẹ́ nu hadith náà ni o àbọ̀jẹ́ nu fiqh ìmọ̀ fòrò ẹ̀sìn ni o ìmọ̀ ọ̀lẹ̀ jẹ́nu mas'ala ń jọ mi mas'ala kan kí wọ́n sọ pé mas'ala báyìí o lápẹjọ rẹ̀ pé mas'ala kan nù bùyọ̀ tọ́lọ́mọ kọ́mẹ́ tó bá mọ̀ so wọ́n sì bá yẹ sọ̀rọ̀ àwọn ẹ̀tẹ̀ ẹ̀ntẹ̀ bá mọ̀ àbí kẹsì díje lórí ẹ̀sùn àti ẹ̀ntọ́ bá rí àwọn fún ní ẹ̀bùn báyìí so yẹ àbí ẹ̀ntọ́ bá gbà kókè ní bẹ́ẹ̀ kókè tí kẹta so wọ́n lẹ́bùn báyìí so gbọ́dọ̀ àwọn kábàáyì ni àwọn onímọ̀ rahimahullah tó sọ pé wọ́n pín sọ́nà méjì mbẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ìṣèdíje lórí Quran àti ìgbà kéyìn tó ń jẹ́ ìmọ̀ ẹ̀sìn sí kò bá mu so ìyẹn ó níbi tí àwọn onímọ̀ ti panupọ̀ so ogun wọn panupọ̀ pé ogun nǹkan tí àǹfààní bá ń bẹ́ẹ̀ fún Islam fún mùsùlùmí so tí ìlà ọ̀kálmọ̀tì láìsí ń bẹ́ẹ̀ ṣe polongo ọ̀rọ̀ ọlọ́run ọba síwájú sí so that pé tí ò bá jẹ́ pé a fi owó kalẹ̀ àbí a bá gbẹ̀mù kalẹ̀ níbẹ̀ tí wọ́n bá ní kán ṣe ìdíje lórí ẹ̀ pé irú nǹkan bá ó tọ́ ogun wọn panupọ̀ lórí lẹ́yìn ṣùgbọ́n ibi tí wọ́n ti ṣe apẹnu pé ǹjẹ́ ó tọ́ kí wọ́n gbé nǹkan kalẹ̀ lórí ìdíje lórí Quran gẹ́gẹ́ bí ẹ̀bùn táyà wọn ṣe díje lórí pé ẹni tó bá gba first second third àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ ó kí ní ipò kẹta ni so wọ́n fún ẹ̀bùn báyìí so ìyẹn ni wọ́n fi ọ̀rọ̀ jẹun tó rọrùn sílẹ̀ ara wọn wọ́n sì sọ̀rọ̀ sọ́nà méjì ń bẹ̀ ọ̀rọ̀ àwọn àníkà kọ́ta kọ́ sọ́njọ́ yẹn náà ni pé wọ́n ní kò tọ́ kí wọ́n ṣe ìdíje lórí Quran pé gbogbo tó bá ti yàtọ̀ sí nǹkan mẹ́ta so àwọn tí wọ́n sọ pé kò tọ́ka sí díje lórí Quran wọ́n nítorí pé yàtọ̀ sínú nǹkan mẹ́ta tánà bí sọ́kò sọ̀rọ̀ sọ́rọ̀ sí díje lórí ìyẹn tá a lè gbé ẹ̀bùn kalẹ̀ lórí ìdíje níbẹ̀ tá a lè gbé kalẹ̀ níbẹ̀ àwọn nǹkan mẹ́ta tẹ́lẹ̀ bí sọ́nù hadith pé sallallahu alaihi wasallam la sabaqa illa fi nasin aw khuffin aw hafirin so àti tó àwọn hadith yẹn fúnra ní jẹ̀ẹ́dógún so wọ́n ní hadith yìí ó ní kò tọ́ka gbé ẹ̀bùn kalẹ̀ lórí ìdíje tó yàtọ̀ sí àwọn kan wọ̀nyí so ìṣe competition lórí Quran àbí ìkéyìí mọ̀ so hadith ni o àbí ìmọ̀ ìdájọ́ sharia ni o pé sọ̀dọ̀ pé kò sínú ẹ̀ definitely kò bá mu kí a máa dẹ́bùn kalẹ̀ lórí ìdíje pé ẹni tó bá ṣe jìjọba mi níbẹ̀ o yóò gba ìkábáyé gbàgbá yẹn ní kò bá mu bẹ́ẹ̀ torí pé kò sínú hadith yẹn a sì sọ ọ̀nà tí àwọn onímọ̀ máa fi
tí wọ́n fi ọ̀nà tí wọ́n fi àdìsí sẹ́ẹ̀rí lórí tí wọ́n lọ yìí so àwọn tó sọ̀rọ̀ yìí wọ́n lọ pé jùmọ̀ náà wọ́n sọ so àwọn min fuqaha al-malikiyya والشافعية والحنابلة وأصحابهم àwọn tó jẹ́ Imam Malik rahimahullah àti àwọn makéwù rẹ̀ ní mádàbí ẹni tí wọ́n sọnù gẹ́gẹ́ náà ni Imam Shafi'i rahimahullah àti àwọn makéwù rẹ̀ ní mádàbí tẹ̀ náà tí wọ́n sọnù yẹn bẹ́ẹ̀ náà ni pé kò tọ́ gẹ́gẹ́ náà ni ọ̀rọ̀ tí Imam Ahmad sọnù àti àwọn makéwù rẹ̀ ní mádàbí ẹni tí wọ́n sọnù yẹn ọ̀rọ̀ kejì ni pé ó tọ́ so ẹ̀rí àwọn ẹni àkọ́kọ́ yìí láti sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa ní ìjẹ́dógún so kátó máa tún repeat ẹ̀wọ̀n ti torí àsìkò so àwọn ẹni kejì àwọn sọ pé tọ́ àwọn tó sọ pé tọ́ náà àwọn oní olùmọ̀ kejì yìí àwọn náà ní Hanafiya so then mọ́tàbẹ́dọ̀ wọn nìyẹn then náà ni àwọn ba'd mutaakhirin min al-Hanabila àwọn ẹni dẹ̀yìn náà àwọn tí wọ́n tẹ̀lé mọ́tàbẹ́ àwọn olùmọ̀ tí wọ́n wá ń dẹ̀yìn إنه مذهب الإمام أحمد رحمه الله أنا سأجاب الشيخ الإسلام ابن تيمية رحمه الله so أتي يوم كيولة الإمام تلميذ ابن القيم الجوزية so that بين أن صاحب الفروع أن تصير فروع الإمام ابن مفلح هو ناس أجاب أطو ما توصل أن تولى الإمام أحمد سبق أطو ما لا تعلم كيولة so then so then وقال شيخنا so أبي أفا وما أقول ما so أصبحين كذا أولو torí pé ní àǹfààní bẹ́ẹ̀ fún islam àti mùsùlùmí so àwọn ẹ̀tí wọ́n sọ kótó ẹ̀ ẹ̀rí tí wọ́n mú wánà ní pé tó tóbi jù náà ẹ̀rí tí wọ́n mú wánà ní pé wọ́n ṣe kìyàs wọ́n fi nǹkan wéra wọn sódà tí masala tí wọ́n sọ̀rọ̀ nípa èyí tí wọ́n ṣe àpẹnu bẹ́ẹ̀ yìí ìpè ìdíje ìgbé nǹkan kalẹ̀ lórí ìdíje lórí níbi Quran àbí kéyìí mọ́nà ọmọ ṣẹ̀ríà pé ó tọ́ wọ́n fi wé àwọn kan mẹ́ta tá nàbí sọpé sallallahu alaihi wasallam a lè bí ẹ̀bùn kalẹ̀ níbẹ̀ tá a sọ fún tọ́sọ̀rọ̀ yìí fún àwọn hadith yẹn so wọ́n torí pé ní àwọn kan tí wọ́n sì jẹ́ lórí Quran ni o àbí hadith náà àbí èkéyìí mọ̀ nínú ṣẹ̀ríà ni o pé bó ti jẹ́ àǹfààní bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bó jẹ́ pé àǹfààní bẹ́ẹ̀ àwọn kan mẹ́ta tàn fún Islam àti mùsùlùmí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fún ilé náà so bẹ́ẹ̀ náà sì ni ẹ̀rẹ́lá ọ̀kan náà ti láyìn bẹ́ẹ̀ ìpolongo ọ̀rọ̀ Ọlọ́run ọba sóyè ń bẹ́ẹ̀ náà pé Quran ni o ẹ̀ntọ́ ìjíjẹ lórí ẹ̀ntọ́ bá Quran tán so àbí 14 bẹ́ẹ̀ ni àbí 15 so àbí mẹ́wàá ni àbí méjì ni àbí jùsù méjì ni so that ẹ̀ntọ́ bá ń rìn ẹ̀bùn báyìí kalẹ̀ ẹ̀bùn tàbí kalẹ̀ fún ẹ̀bùn láti ṣàwọn yòókù so wọ́n ní kò sí tó bá níbẹ̀ so torí pé àìlà ẹ̀ntí wọ́n rí ibi tọ̀hún so tí ṣẹlẹ̀ fi sọ̀kò tọ́ ó ń bẹ́ẹ̀ gbélé yìí náà وهنا نفع المسلمين هذا نفع الإسلام سوي أتي على كلمة الله so that أنا يي تباو أنت ما سبي أمان يي ما ستعميم الحكم بسبب أن أمام العلة طريقني ما أفعل دجالوجو طريقي بيتي أنا بيصلي صلى الله عليه وسلم أشهد أن كانوا so that لا دعوني أصل سرياني العلة بيتي أنا بيصير أول ما سيفادة تخصيص وما سيفادة تعميم يعني أي قد تعمم الحكم وقد تخصص قد تعمم حكم الأصل وقد تخصصه so that any relation that has pé àǹfààní tó lólobò ní ànábì gbàdé ló ń bẹ so that a jẹ́ pé ẹ̀ka fún ìdájọ́ lójú wọ́n ní ìrọ̀lẹ́ ní àfáàn sọ nínú sọ́ọ̀fẹ́ kan mọ̀lá pé وقد تخصص وقد تعمم لأصلها لكنها لا تخرم العلة ìdí táwọn fi ṣèdájọ́ ńjọ́ mi ẹ máa ń ṣe tàkìsù dájọ́ yóò dàyàn rí ńjọ́ mi sì rí pé yóò bùn lójú sóye ńgá ibi lẹ́yìn sí ìdí táwọn fi sọ pé táwọn fi sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ àlè bẹ́ẹ̀ mú kalẹ̀ fún àwọn kan mẹ́ta tí a bá sì díje lórí kan mẹ́ta pé ìdí yẹn ọkẹnu so that definitely ó jẹ́ kí ká lè sọ pé kí n ó dẹ́bùn kalẹ̀ lórí ìdíje Al-Quran àti èkéyìí mà hadith àti èkéyìí mà nù ṣẹ̀ríà pé òun náà tọ̀ torí pé bìjáàmì ìwòjú ẹ̀sọ́ torí pé ní gbogbo ìkọkànnù gbogbo àwọn kátà sọ yìí fíhí náf'ul Islam so wà ìlàwọ̀ kalmatillah so yìí wà so náà náà ni pé tàṣírí ló tún jẹ́ kọ́dà al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n sọ pé kọ́dà ó tún wà áwọ́lá ó tún ju nǹkan mẹ́ta tí a ní àmì sọ̀kọ́ sallallahu alaihi wasallam
إلا تاري يعني بتاري تاري بكم تاري سكوت صلى الله عليه وسلم كما قال لك بẹ́ẹ̀ kalẹ̀ lórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìdíje lórí ẹ̀ sóyé pé ó tún èyí tá a tún rí bí ó tún tóbi jù yóò gan náà lọ torí pé ha Quran ó láǹfààní gan ó sì ní so ó sì ní bẹ́ẹ̀ ni hadith anabi sallallahu alaihi wasallam torí pé àwọn méjì náà ní master ọ̀rọ̀ ọlọ́run sorry ìdájọ́ ní ṣẹ̀ríà ọ̀nà ní ṣẹ̀ríà ọ̀rọ̀ ọlọ́run àtàwọn anabi sallallahu alaihi wasallam ọ̀nà ní ìpìlẹ̀ ṣẹ̀ríà so that al-Quran sì rè wọ́n máa hàn bẹ́ẹ̀ ni hadith anabi sallallahu alaihi wasallam ọgbà àwọn ọmọ yòókù wọ́n fàyọ látara méjì ni so látara pé ìtún encourage àwọn èèyàn àwọn ọmọ pẹ́kẹ́ máa ha Quran lágbàlagbà lọ́mẹ́kẹ́ ni so ó tún jẹ́ kí eléyàn wà àwòlá ó tún dájú so yẹ so èèyàn máa ń pè ní kìíyàsí láwòlá rí àwọn kìíyàsí láwòlá rí so yẹ wa òun náà ni mo fún muwafaqa so yẹ a tún lè pè ní tàǹkẹ́ náà àbí al-ilgha bi-nafyi al-fariq so yẹ kò gba àwọn orúkọ yìí a lè pé so yẹ tá a sì máa ṣàlàyé pé nítorí jẹ́ nítorí jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà kèsì ayé rẹ̀ láwàáyé lórí kòkòrò àkèésí àlùkò so náà lórí kòrò so n ti wọ́n rí nù táwọn afásọ̀ nù so kò sínú tàlípìn bídà kò sínú tàlípìn bídà so that ẹnìkan táwọn yìí sínú pé inherit tarjih so yẹ n tó dáa jù ní ọ̀rọ̀ méjèèjì táwọn onímọ̀ sọ ó ní pé ẹni tí ó ha Quran kó bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ Ọlọ́run ọba kó ha ti torí tọ́ Ọlọ́run ọba ká má ha torí pé ní mo fẹ́ ṣe díje kí n lè ṣe díje kí n náà gba mọ́tò kí n gbalé kí n gba hajj kí n ṣe bẹ́ẹ̀ mara wọn so kí n kó ha torí Ọlọ́run gẹ́gẹ́ ní hadith anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ náà ni odò ìmọ̀ tí wọ́n fàyè látara méjì bí ìmọ̀ fẹ́kẹ́ ní bẹ́ẹ̀ nìkan ẹ̀dùn fẹ́kẹ́ yà nìkan ẹ̀dùn ọ̀sọ̀rọ̀ yà ní bẹ́ẹ̀ oríṣiríṣi masáìl àtọ́rísí rẹ̀ lóhùn so yé ó jẹ́ torí tọ́ Ọlọ́run ọba pé wọ́n fẹ́ fi ṣe ra láǹfààní kó wọ́n fi lè mọ̀nà torí pé ní ẹni tí ọba ti kéwó tó kẹ́kọ̀ọ́ sáàmù yóò tó kẹ́kọ̀ọ́ dára tọ́nà sí ní kò yé pẹ̀lú ògo Ọlọ́run ọba Ọlọ́run ọmọ ṣọ́kùn bí èṣù rẹ̀ sí tàlbíèsù fún má pẹ̀lú ògo Ọlọ́run kò lè fi kẹrù lójú so yóò máa sin náà ọba alábàṣírọ̀ alábẹ́yìnà lórí ìmọ̀ ní lórí gbọ́nà sí ní kò sọ so yé so that then bí ẹ̀rùn lẹ́tà àlà wọn ò ní dààmú báyẹn sí ń dààmú torí pé Ọlọ́run fi gbogbo ẹ̀yí Ọlọ́run sì ní kò kẹ́kọ̀ọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dẹni kó fi lè sàǹfààní fáwọn fámìlì ẹ̀ wọ́n á ń rẹ́ ashiratakal aqrabin kó lè sàǹfààní fáwọn fámìlì lẹ́yìn náà gbogbo mùsùlùmí gbogbo ayé so yẹ so that n tí a fi máa kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà nù ẹ̀kọ́ ẹ̀sìn so yẹ Ọlọ́run lè fi ayé kún fún yàn tó bá jẹ́ tábàn ẹ̀yàn tó bẹ́ pé kò fi tẹ̀lé ti àníyàn pìlẹ̀ yìí kò sí tó bá dín bẹ́ẹ̀ bàtà àwọn sàhábà kọ́lá Nábì sọ̀sán tó ń jáde lọ sí agun Badr fún torí tọ́ Ọlọ́run bá wọn fi jáde wọn láti bá wọn fi táyé kùn ọjọ́ bónọ́sì fún wọn so yẹ kò sí tó bá níbẹ̀ ṣùgbọ́n kí wọ́n wá pa àníyàn ti pilẹ̀ tì kọ́ ẹ pé bónọ́sì so ó ń tàn ń ṣe rẹ̀ ní wọn ní irú tí a níbi sọ́kò sallallahu alaihi wasallam man ta'allama ilman mimma yabtagha bihi wajha Allah lam yata'allamhu illa li hutami ad-dunya lam yu'shir ra'yat al-janna ونقش عنده وإن ريحها توجد من مسيرة كذا وكذا رواه الترمذي رحمه الله حسنه so hadith ya nabi sallallahu alaihi wasallam ọdún kẹ́ tó bá kó bá kẹ́kọ̀ọ́ ní tí wọ́n fi ń wójú Ọlọ́run ọba tó ń wá kọ fún ta àdùn ayé so wọ́n fẹ́ kọ́ ayéjọ wọ́n fẹ́ sí gbọ́ ọ́ ti ẹ̀kọ́ torí pé ní wọ́n fẹ́ máa rìn lẹ́rú wọ́n fẹ́ máa gbọ̀nyàn lẹ́sìn subhanallah gbogbo ike iye àdùn táwọn máa ń rúkọ àwọn fi ń gbádùn láyé tó pé náà lọ fi kẹ́kọ̀ọ́ tiẹ̀ tó fi ha Quran tó fi ha hadith àbí tó fi ń kọ́ tìmẹ̀ tó fi ń kọ́ tó so àbí tó fi kọ́ fùrọ̀ ìmọ̀ fi pèsè anábì ní kò ní gbóhùn àlùjánnà bẹ̀ ní pé ọ̀bẹ̀ ọ̀nà kan ṣùgbọ́n bẹ̀ bẹ̀lẹ́ pé yóò wọ̀bẹ̀ so that kí obìnrin tó máa ṣe mùsálà kọ bẹ̀rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni ó gba àwọn trainers lè máa ń kọ́ aná kí wọ́n máa fi bẹ̀rẹ̀ wọn bá sí wọn lẹ́yìn pé n tí a fẹ́ fi kọ́ tẹ́ fi sọ pé kẹ́sì kí ní o bá yóò ti torí pé kẹ́ lè fi college jẹ́ encouragement fún àwọn èèyàn yín kó lè fi san àwọn ẹlòmíín náà lákìn àti pé kẹ́ wọ́n fi dìkú tẹ̀tẹ̀lẹ̀ so kò fi wò pé báwo ni ṣẹ́fìdò rẹ̀ ṣe tó látara tẹ̀lómìn so that níta fi sọ pé kí àwọn máa ṣe yẹn ló dájú torí pé òun lọ jẹ́ ọ̀rọ̀ àkótán torí pé obìnrin tó sọ pé ó tọ́ kò sẹ́ni tó sọ́nù wọn pé tó bá ṣe mùsábákọ̀ ọ̀ṣẹ́ lọ́n so àwọn gbọ́n pé òun lọ́wọ́ astam jù sóye ọgbà àwọn afáàtì wọn sọ yìí pé kí n kò sẹ́ni tó sọ pé wáyé wọn ṣe mùsábákọ̀ lásìkò wọn àwọn tí wọn lọ tọ́nu wọn pé sóye gẹ́gẹ́ bí ẹ̀rí tó hàn sí wọn gẹ́gẹ́ bí gbìyànjú wọn ẹ̀nà àwọn fi sọ̀rọ̀ sóye wa so that kẹ́kọ̀ọ́ tó tọ́ lọ́wọ́ bá iná nù bẹ́ẹ̀ sì ni ẹ̀mí an-nafsu laha iqbalun wa idbar
ẹ̀mí máa ń bọ̀ nípa an-nafs al-bashariyya ẹ̀mí wa ẹ̀mí tó ń kálukú tó bayna jambi kulli minna so laha iqbal wa idbar ìmọ̀ ń bọ̀ ni. dàdé wa sọkùnrin gbà kan. àbúrò tó máa ń jọ mi ọ̀sẹ̀ bí ọ̀dà pé torí tọ́lá mo fi ń ṣe kaba yìí yóò tún yíwọ̀n lọ́wọ́ àbí kí wọ́n máa jára lógun lẹ́yìn ọlọ́run lẹ́yìn pé à ń bẹ̀ lọ́run pé kàn yìí kan tí ń ṣe torí tọ́lá àbí tó yẹ pé torí tọ́lá ni fi ń ṣe àbí tí ó fi fún mi tí ó yẹ pé náà ni ọlọ́run fi fún mi ńlá dá kọ́mọ change kọ́mọ yìí láyìn yóò sì máa sọ di kan mi mọ́ mi lọ́wọ́ lẹ́yìn ọlọ́run àbí kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa jára lógun kí wọ́n máa jára lógun kí wọ́n máa jára lógun so torí pé kẹ́ńbà pọ̀ fún tí à ń ṣe so that tàbí pé ètí ó dáa jù ní ká sì mọ̀ pé gbogbo ọmọ tí ọba máa ha Quran ọjọ́ àwa ni ọjọ́ ọmọ bíbí ni ọjọ́ ọmọ Quran ọjọ́ ọmọ kéwù ni o káwọn ṣe pẹ̀tọ̀ ẹ máa ṣe wọn lójú kòrò pé ẹ kẹ́kọ̀ọ́ yìí ti torí tọ́lọ́wọ́ ọba tòtò pé ẹ fẹ́ jẹ́ ẹni tí ó gbàgbọ́ rí ẹ̀sìn tí ẹ̀sìn lè pè yàn lọ síbi ẹ̀sìn lórí àgbọ́yé tí èsì lórí ìfẹ́ tí èsì lórí àánú so pé kẹ́ẹ̀fì lè lò kẹ́ẹ̀fì lè bọ́ láwọn ọba pàdé so that èèyàn lè fi ṣiṣẹ́ kọ́mọ dúró síbẹ̀ kan ṣùgbọ́n yóò kò sí tó bá dìbò so ṣùgbọ́n kọ́ ẹ pé níta àti pé ntẹ́fì ha kura ntẹ́fì kìnnìkìnnì pé torí kẹ́mà fi ṣe jíjí káàkiri kẹ́mà ṣùgbẹ́ so tábà sọ pé ntọ́tọ́ ni so àbí ntọ́tẹ̀wọ̀n jù ní fún àwọn àkàtà rí so káwọn onídàkejì pé àwọn ẹ̀ka sọ pé tọ́ ọ̀rẹ́ tó bá fẹ́ kó wọn ṣe mùsàbákọ lórí ọ̀rọ̀ wọn a lè takò torí pé náà mọ̀sáyà khilafiyya ni sọ pé lá inkara fiha so ẹ̀dùn tó tẹ́ pé àwọn onímọ̀ sọ̀rọ̀ tí wọ́n jọ fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ ní tó yẹ pé a lè takò ẹni tó bá sọ pé wọ́n fẹ́ lo ọ̀rọ̀ míì sóye so that wọ́n sọ yẹ pé irú khilaf yìí kọ́wì náà hàmà kọ́wì khilaf tó yẹ pé ó wù ní khilaf tá a lè ṣe mọ̀ so òun náà ni tá a lè lò òun náà ni khilaf tí tarakọ̀ abádẹ́ nǹkan ti ń ṣe tó yẹ pé a lè ṣe nǹkan lórí òun ni khilaf tó bá wà dọ̀ráìf tó bá lẹ̀ àwọn tó sọ pé tí wọ́n yapa mẹ́tẹ́ pọ̀rọ̀ wọn lẹ̀ so èyí tí a ti máa ma bí ìyapa ẹnu onímọ̀ sí lẹ̀ ọlẹ̀ àbí ọ̀lẹ̀ òun náà ni pé àwọ̀ ẹ̀rí ẹ̀ so al-khilafu yaqwa wa yad'ufu bi quwwati wa da'fi dalilihi so kìí pé torí pé ẹni báyìí lọ sọ̀rọ̀ báyìí lọ́rọ̀ ẹ̀ fi wúwo àbí torí pé rárá abẹ́ni ṣe kíníkà rárá kí ẹ ṣe torí ẹ̀ abẹ́ni jẹ́ kíníkà rárá ẹ̀rí ni so ṣùgbọ́n irú kìláàfù yìí ó wà kọ́rì so kò lè ṣe èyí lè ṣe nǹkan fún tọ́ ẹ̀yàn lè ṣe nùgbà bìlẹ̀ ṣáàtì pé ọmọ tó dáa jù kí wọ́n máa ṣe bẹ́kìnní àwọn ọmọ yín sì rè tẹ́ ẹ̀ kọ́ Kùránì ẹ̀kọ́ torítọ́ lọ́wọ́ ọba ẹ̀jẹ̀ kan pé tọ́ torítọ́ lọ́wọ́ àti kọ́ Kùránì ẹ̀ sì fi ń ha kẹ́sì fi lè lò ó kẹ́sì pẹ́ gbé sórí látàn gánà kẹ́tún máa ti ń dára kẹ́tún lè lò òun ní ráyà ǹdá tá a fi ní kẹ́sì mùsà bá kọ́ òní pé kọ́ fi lè máa ṣe ńlá kin sójú òkòrò sí àti àtàkin àti kẹ́ má bàa dòkú tẹ́tẹ́lẹ́ kẹ́lẹ́kùn fi múra sí iná ni tó bá yẹ pé wá ní lórí ọ̀rọ̀ yìí nǹkan tó bá fẹ́ lò náà àti àwọn trainers àti ọgbà àfáàkọ́bẹ̀ ọlọ́run ọba kọ́mọ̀ jẹ́ pé ọmọ afọ́ máa ń ṣe mọ̀sálákọ̀ káàkiri bí bàtí ní ṣe business pé tọ́ mọ̀sálákọ̀ ọdún ni ṣe ọdún tí ń bọ̀ ọdún kí ń rárá subhanallah rẹ̀ ó bá náà kó sàmà jẹ́ mọ́tò kan máa ṣèjọ́ kan jọ máa pín kò dà afáwọn ní ńlá dà o so lẹ́yìn náà ń kọ́ ọmọ oníkọ̀ọ́kọ́ ni wọ́n bá ti ṣe lẹ́ẹ̀kan ti tó àwọn níbi ọ̀rọ̀ tí àwọn mùtàkìrẹ́ náà àwọn Hanabila sọ tẹ́ pé wọ́n ń lò ní Saudi tẹ́ pé àwọn sẹ́yìn pé masáwákọ̀ dàlíyà competition tí wọ́n ṣe nípa Quran ṣe àmọ́ pé wọ́n máa ń ṣe ní Saudi náà wọ́n ṣe ní ìmọ̀ràn tó ń ṣe lómìnà bọ̀ tó ń ṣe ní Saudi ẹni tó wá ti participate ní Saudi lẹ́ẹ̀kan ṣoṣo kò ní lọ́mọ ọ̀dà fọ́síkọ́dà ọ̀hún nǹkan mìíràn sọ kò ní lọ́mọ torí pé èèmù tí wọ́n náà ni pé táwọn fi kó tọ́ òun táwọn fi kó tọ́ àbí táwọn fi mọ́ra àwọn ẹ̀ta sọ kó tọ́ òun náà ni pé káwọn fi encourage àwọn èèyàn àtẹ̀sọ káwọn fi sẹ́yìn lójú òkòrò káwọn sì fi sẹ́yìn láti. ẹ máa dọ́kọ́ lómi ọ̀sẹ̀ mùsọ́lá kan bíi ọ̀sẹ̀ lọ́n ọ̀sẹ̀ kíní so kò bá mu ńdọ̀lọ́ tó fẹ́ sọ ńdọ̀lọ́ tó fẹ́ lọ́tọ̀ láwọn ọba wọn tẹ̀. so kọ́lá bí orin nǹkan yóò tún fi múra sí ọjà tó máa tó wọn àpẹkẹ ní so látàrí náà tó torí ká ti àwọn bẹ̀rẹ̀ kọ́ máa jẹ́ pé eléyìí ní ojú káyàn dàbí pé èèyàn máa ń ṣe mọ̀rọ́jà Kùránì so yìí pé kò ní ṣe mọ̀rọ́jà Kùránì ìgbà tó wá fẹ́ ṣe mùsábákọ̀ àbí kò ní ṣe dáadáa kò bá mu so yìí so that bẹ́ẹ̀ náà sì ni pé wọ́n bá yẹ pé torí pé mùsábákọ̀ ni ń túmọ̀ sí pé competition so ń túmọ̀ sí pé tọ́lọ́wọ́ kò lẹ́mìí ẹ̀ kò ní mọ̀ ìyá Kùránì gàgà tó fẹ́ ṣe mùsábákọ̀
àbí kọ́ pé ó kàn tá sí wọn sí báyìí kọ́kọ́ sọ kọ́sà sí kọ́lá ọlọ́mí lè ṣe mọ̀sábà kọ́lẹ̀ ọlọ́rọ̀ pé kò ní fi kọ́lẹ̀ pé nǹkan tó kù láti inú nǹkan tó jọra yẹn náà láti pé kò ṣe ó lè má ṣe nítorí pé ó lè ṣe mọ̀sábà kọ́ so ó tún wá lè lọ síbi àwọn kan míì náà nǹkan tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ó lè sọ̀rọ̀ dẹ́n tí èèyàn máa ṣe látara lẹ́yìn torí pé yóò fẹ́ jẹ́ pé òun náà ni wọ́n máa jẹ lẹ́yìn náà èkejì pé ó lè jẹ́ pé ìkórìíra ẹni ó lè máa ṣe látara láàrin ara wọn náà tí wọ́n ṣe mùsábàkọ́ ìkórìíra ẹni bẹ́ẹ̀ kan náà ni ọ̀tá àti ọ̀tẹ̀ so ó lè máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ so lórí ṣíṣe irú nǹkan báwọn ó lè máa ṣẹlẹ̀ pé so ọlọ́mọdé omi pé tọ́mọ yìí bá ti ṣe kí ní yóò tún ṣe kíkà ó ti jábọ́ tó tó àbúrò jòkó yẹ pé kí dán tó máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ kan tó máa dára wọn bẹ́ẹ̀ bá jẹ́ pé ń ṣe látọ̀dẹ̀ lónìí kọ́nà kan ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́nà kan sàmúnà wa so fún ọdún àwọn kan báyìí kí wọ́n jìnà sí ó àsìtàn ọ̀nà náà tẹ̀lé ṣe ó ṣe lẹ́ẹ̀kan ó sì tó jẹ́ pé bá ṣe pé ọba ṣe do Quran lẹ́ẹ̀kan ó ti tó ẹ̀fẹ́ lọ́dọ̀ pé bá ń ṣe isu méjì ọ̀sẹ̀ jùsù méjì mẹ́rin mẹ́wàá àdéhùn so tó jẹ́ ṣùgbọ́n kó sábẹ́ ọlọ́run ọba kó má jẹ́ pé òun láyà rẹ̀ ṣe ọlọ́run ọba lọ́wọ́ tó ní ṣùgbọ́n tí wọ́n tẹ́ sọ ni pé tòun ti bẹ́ẹ̀ kò sẹ́ńtọ́ pé níbi díẹ̀ náà àwọn onímọ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí rò so yìí ó tọ́ ọ̀nà àbàlà tó ní wọn. zákùlọ̀ ọ̀fẹ́ ó gbẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ wá ètò tẹ̀ tí ń gbọ́ ni ètò ẹ̀sìn Islam tí àwọn afá sì sọ nípa. sorry hadith ìdára kọ́tìlẹ̀ kan pé ó ṣe wọn hadith pé lára sábàkọ̀ àsábàkọ̀ ni pé owó tí nǹkan tí wọ́n ń dé kalẹ̀ gift tí wọ́n ń dé kalẹ̀ lórí pé tó bá ń rìn owó wọn pè ní sábàkọ̀ so pẹ̀lú wọ́n fún báyìí ní kíni fatha so máa yóò jà lẹ́sàdọ́kọ̀ àlàsàpèhìn mi jọ́ọ́lẹ́n àwọn náà wà so sap kò ní gbígba wájú wíwìn tí ẹni tó bá rìnrìn kò sap kù òun ní sunkún so yẹ náà náà bàrà tó ní náà. ọ̀rọ̀ tí àwọn afá sọ